nítorí pé baálé ilé fọ́ lójú ká mọ̀ pẹ́ lẹ́fọ̀ọ́. Nítorí pé bóyá nítorí pé a ní àwọn èèyàn tí wọ́n wà nínú society tí wọn ò ní ọkọ mọ́, ká mọ̀ wàá sọ àwọn àǹfààní tí ń bẹ nínú ìbálòpọ̀ fún àwọn tí wọ́n sì ní ọkọ nílé. Gbogbo wa la ti kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ tá a sì ti mọ àwọn health benefit of ìbáṣepọ̀ yẹn. Nevertheless, tún nítorí wípé àwọn èèyàn wà tó yẹ kí wọ́n mọ àǹfààní ìbáṣepọ̀, ká mọ̀ wàá sọ̀rọ̀ fún àwọn tí wọn ò ní oore ọ̀fẹ́ sí okó dídó àbí bóyá ọkùnrin wà pẹ̀lú wọn àbí wọ́n wà pẹ̀lú obìnrin. Several times láti sọ̀rọ̀ nípa celibacy wípé ó jẹ́ ìgbé ayé tí ó wà devoid of intercourse. Oríṣiríṣi àwọn nǹkan ló sì máa ń fà tí máa ń láǹdì àwọn míì síbẹ̀. Show tá a ṣe nípa àwọn single mothers, a get oríṣiríṣi feedback tó dẹ̀ jẹ́ kó yé wa wípé nígbà míì máa ń dáa kí obìnrin ó dúró. Ẹlòmíì tó bá ti bímọ tọ́lọ́run ti bless ẹ̀ lọ́mọ tí ò tiẹ̀ ń ṣe kan tí ì ṣe méjì mọ́, ó bẹ́tà ń gbà míì kó dúró. Àwọn tó bá jẹ́ opó, a rí pé ìwé mímọ́ gan sọ wípé ẹni tí ò bá pé 100 ọdún ká mọ́ kọ orúkọ rẹ̀ sáàrin àwọn opó. The same ìwé mímọ́ yẹn náà ni Paul ti sọ wípé ó wù wá ká dàbí òun. Kò sí lifestyle téèyàn yàn láyé yìí tí ò ní pros and cons sí tiẹ̀, àbí báwo náà ṣe ń sọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ pé bóyá single mother ni wọ́n, àbáwọn tí wọ́n jẹ́ widow tí wọn ò in one way or the other tán lọ́kọ nílé mọ́, it's better fún wọn kí wọ́n ó dúró. Ó bá tiẹ̀ feel pé bóyá o tiẹ̀ tún wá fẹ́ dóko, o tún fẹ́ ní ọkùnrin nínú life ẹ̀, let that person do it rightly. Let him do it rightly with you. Because pre-recorded tí mo drop pé àwọn tí wọ́n bá ń dóòbò tí wọn ò tí ì sanwó orí kí wọ́n lọ rèé san, ẹ ní láti rí gbogbo àwọn responses ní comment section. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tẹ́ ń gbé ara yín lẹ̀ fún yìí, they don't value you. Ara yín òbó yín tí wọ́n fẹ́ dó nìkan ni wọ́n wà after. They are not after your safety. Ìwọ tó bá ti bímọ, tọ́jú ọmọ rẹ. Tẹ́ ẹ bá wo gbogbo Bíbélì látòkè délẹ̀, kò sí ìlérí fún àwọn opó ọkùnrin. There is no promises for widowers, but there are promises for widows. Tó fi hàn wípé Ọlọ́run fúnra rẹ̀ gan ó recognize àwọn opó ní obìnrin. Tá bá rí, in fact there is a place tí scripture sọ pé àwọn opó àti àwọn ọmọ aláìní bàbá kí ẹnìkan kan mọ́ yọ wọ́n lẹ́nu. Àwọn tí wọ́n ní ọkọ wọn ni adé orí wọn. Bẹ́ẹ̀ náà la sì ṣe ń sọ fún wọn wípé wọn ò gbúdọ̀ jà, wọn ò gbúdọ̀ jẹ́ kí gáàpù kankan ó ṣẹlẹ̀ láàrin àwọn àti ọkọ láwọn tí wọ́n ní sílé. Kódà kan fi darúgbó tó fi kan orí arúgbó àti sọ ìbálòpọ̀ fún àwọn arúgbó tán bá lọ́kọ. Ṣùgbọ́n àwọn tí wọn ò ní ọkọ mọ́, àwọn ọmọ wọn ni adé orí wọn. Tó bá dúró tọ́jú àwọn ọmọ rẹ, gbogbo nǹkan tó ò ní nísìn àwọn ọmọ rẹ lè ṣe fún ọ. Àwọn ọmọ rẹ lè kọ́lé fún ọ, àwọn ọmọ rẹ lè gbé ọ travel kan kó tiẹ̀ kúrò ní ibi tí ó wà comfortable, tó wá gbé ẹ lọ síbi tó tù ẹ́, tó máa tù ẹ́ lára. Ọkọ wo lo fẹ́ tó fẹ́ kọ́lé fún ọ? Àsìkò tí bímọ 4, 5, 6 tẹ́lẹ̀ kó tó ṣẹ̀ṣẹ̀ lọ fi ọkọ yẹn. Àwọn àǹfààní sẹ́ẹ̀sì tá à ń sọ yìí, à ń sọ fún wa láti ní ìmọ̀ nípa rẹ̀. Sódà àwọn tí wọ́n ti ní àǹfààní sí, wọn ò ní mọ̀ pàdánù nǹkan tí wọ́n ní oore ọ̀fẹ́ sí. Ìyàwó tó wà nílé ọkọ tí ò gbóbò lẹ́fọ̀kọ rẹ̀, òun gan fìyà jẹra rẹ̀. Nítorí nínú ẹ̀ ní oxytocin wà, inú ẹ̀ ní dopamine, inú ẹ̀ ní endorphin. Each àwọn hormones yẹn níṣẹ́ tí wọ́n ń ṣe lára. Cortisol wà ń bẹ, gbogbo àwọn nǹkan yẹn. Ṣùgbọ́n wọ́n tó ò lọ́kọ nílé, ò ní di oxytocin because oxytocin máa bond ẹni. Ta ló fẹ́ bond pẹ̀lú? A sì ti emphasize more on celibacy. Celibacy jẹ́ lifestyle tó yẹ pé ìgbà míì o lè mọ́ choose pé this is what I want to live. Nature will just choose celibacy for you. Míì gan wà tí wọ́n wà nílé ọkọ tó ṣe pé ìgbé ayé wọn ò yàtọ̀ sí ti celibate. Nígbà míì nature máa ń choose celibacy, wá kàn rí pé o ti ń celibaate o sì ní mọ̀. Àbí ọdún kan, ọdún méjì, mẹ́ta, mẹ́rin, 5 ẹlòmíì tí ò tiẹ̀ dóko. So a kàn sọ wípé celibacy yìí is easy fún àwọn tó bá yẹ pé wọn ò tiẹ̀ ní sexual experience rí, is easier for them. Ṣùgbọ́n a ní àwọn opó, àwọn ìyá ńláńlá nínú faith gan tán ti lost ọkọ wọn ti pẹ́ tí wọn ò sì marry mọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run sì pa wọ́n mọ́. So okó dídó ó wà fún àwọn tí wọ́n wà nílé ọkọ, kò sì sí bá a ṣe sọ a lè over emphasize ẹ̀. Bẹ́ẹ̀ náà la lè over emphasize celibacy, nítorí wípé nígbà míì in tí máa ń láǹdì ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì sínú ọmọ 4 bàbá 4, ọmọ 3 bàbá 3 ni pé the quest to remarry. I want to remarry, I want to have a husband. Tó o sì ti bímọ,
gbàdúrà fún oore ọ̀fẹ́. A rí wípé a sọ wípé celibacy lè mọ́ ní any physical, ó lè mọ́ ní much physical benefit, but it has more spiritual benefit. Torí ẹ̀ lẹ́sẹ̀ rí àwọn ìyá yẹn tí wọ́n ti lọ́kọ tipẹ́, wọ́n máa ń wà spiritually sound. Nítorí pé celibacy help you to be close to God, it helps you to be more spiritual. Bẹ́ẹ̀ náà ni kì í ṣe pé bóyá mò ń discourage àwọn tí wọ́n bá fẹ́ dóko, because the same horse náà là ń sọ̀rọ̀ nípa àǹfààní tí ń bẹ nínú oko dídó. Bẹ́ẹ̀ àwọn tí wọn bá ní àǹfààní sí oko yẹn, ṣé kò sí ìgbé ayé tí wọ́n lè gbé ni? They can celibate. Tó o bá sì wá mọ̀ pára rí o lè gbá lọ rèé ní ọkọ properly. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń tọ̀ yín wá, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ single mother yìí, kì í ṣe pé torí ìfẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ wá compound the problem yẹn ni. A máa ṣe part 2 program single mothers yẹn ní èní 5 p.m. by the grace of God. Ma create awareness so that more people will come in to come and share their experience with us so that we'll be able to learn. Nígbà míì tá bá ń sọ̀rọ̀ celibacy, wọ́n ní à ń discourage union. We are not discouraging it. Ìgbà tí Paul ní ó wu òun ká dàbí òun, the same Paul náà ló tún fi àwọn teaching kalẹ̀ fún àwọn tí wọ́n bá fẹ́ gbé ìyàwó. Ni mo ṣe ní àlè torí pé baálé ilé fọ́ lójú ká mọ̀ pẹ̀lẹ́fọ̀. A ní sọ pé torí àwọn kan celibate ká mọ̀ sọ̀rọ̀ oko dídó, as lè torí pé àwọn kan wọ́n ń dóko ká wá mọ̀ sọ̀rọ̀ celibacy. Lifestyle tó ní kálukú bá yàn ó ní advantages and disadvantages títí ẹ̀. But nínú ẹ̀mí tèmi lọ́hùn, èmi rò pé èèyàn tó bá ti bímọ kó kúkú ní sùúrù tọ́jú àwọn ọmọ rẹ̀. Tó o bá sì mọ̀ wípé o fẹ́ lọ́kọ, o fẹ́ marry, o fẹ́ tún ní union pẹ̀lú èèyàn mi after tó ti bí àwọn ọmọ, lọ rèé ṣe in the right way. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí, they are just taking advantage of you. Ẹni tó pàdé tó ní kó lọ rí àwọn èèyàn rẹ̀ tó lòun ò ní rí wọn, ó dìgbà tó ń bá lóyún, ó dìgbà tó ń bá fún ọ lóyún. O ò ti rí pé yẹn that one is only after your body. Tó bá dó ẹ tán tó lóyún tóyún ṣẹlẹ̀, a máa sá kiri. Wà á tún plus yẹn plus your own bùkátà that is already on ground. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí wọ́n sì mọ̀ọ́mọ̀ ń fún àwọn obìnrin lóyún ni nítorí wọ́n fẹ́ fìyà jẹ wọ́n. They want to compound your problem. They want you see, you need to know what is running in their hearts. So please let us know, let us seek knowledge. Pé kí ni àwọn nǹkan téèyàn lè ṣe tí ọ̀rọ̀ bá rí báyìí? There are people in our society living their life for the Lord. They don't even have the opposite sex around and they are happy. So God will help us. Ẹ má jẹ́ àgbàgbé Ọ̀yọ́ Model Alternative Therapy fún àwọn tá bá nílò àwọn àgbo, fún àwọn tá bá nílò àwọn àgbo fún ìtọ́jú ara, àwọn àgbo jẹ̀dí, àwọn àgbo bá gbogbo àwọn herbal mixture yẹn, òun ni Ọ̀yọ́ Model Alternative Therapy, òun ni wọ́n deal with. Number wọn ni 08068220707 08068220707. Ẹ jẹ́ kí a kàn sí wọn. Mọ́ sì jẹ́ ká gbàgbé lórí ètò nírọ̀lẹ́ yìí a máa sọ̀rọ̀ nípa àwọn single mother. Part 2 la máa ṣe, English la máa lò. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn DMs tá gbà yẹn àwọn èèyàn ní pé Yorùbá la lò too much nǹkan bẹ́ẹ̀. Our program is Yorùbá program. Kọ̀ọ̀kan la kàn lè máa fi English kọ̀ọ̀kan wọlé because we want our information to be spread in Yorùbá. So má jẹ́ kí a gbàgbé. It is well with us. Thank you guys.